Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ọ̀rọ̀ ilé tí a tún mú wá fún yín. Gbogbo wa ni a ti gbọ́ awuyewuye nípa arábìnrin kan tí wọ́n ń pè ní Ẹ̀rọ Àríkẹ́ ní Ọ̀ṣun State. Ó dáa kéèyàn mọ nǹkan téèyàn máa sọ, ó dẹ̀ dáa kéèyàn ní alámọ̀ràn gidi lẹ́gbẹ̀ẹ́. Ìyá yìí ló jáde síta tó ń pariwo bó tilẹ̀ jẹ́ pé inú ẹgbẹ́ APC ló wà tẹ́lẹ̀. Ìgbà tó yá ó tọkọ́sọ́ ó bọ́ sínú ẹgbẹ́ PDP, láti inú ẹgbẹ́ PDP ló tún ti padà sínú ẹgbẹ́ APC. So wá ní pé òun níbọn, ó sá ń pariwo débi wípé àwọn tí wọ́n ń gbọ́ wípé àwọn DSS wọ́n ti fẹ́ máa ṣe investigation lé lórí. So tún wá padà jáde síta ó ní òun ò níbọn, eré ló ń ṣe. Ìgbà tó ń gba awuyewuye pé àwọn kan fẹ́ kidnap òun ló jẹ́ kóun pariwo síta. Ṣérù nǹkan bẹ́ẹ̀ ṣé èèyàn máa fi ń ṣeré? And then òfin is very funny and law is very cunning. So òfin believe nípa nǹkan tó bá sọ àti nǹkan tó bá publish jáde. So kí Ọlọ́run ṣàánú wa, a máa mú gbogbo fídíò yẹn wá gbogbo ṣe lọ, gbogbo àwọn ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ tí wọ́n ń pè ní Ẹ̀rọ Àríkẹ́, bó tilẹ̀ jẹ́ pé gbogbo ayé ló mọ̀ gbajúgbajà ni. A máa fún yín ní update yẹn sódà ẹ máa lè gbọ́ gbogbo àwọn nǹkan tó sọ nínú fídíò yẹn. And then tẹ́ bá jẹ́ viewers wa nílé, àwọn olóyìnbó máa ń sọ pé education is not a scam. Bó tilẹ̀ jẹ́ pé tí o bá ti wá lọ school gan, at least ó sáà ní àwọn tán kàwé lẹ́gbẹ̀ẹ́, ó sáà ní lọ́ọ̀yà tó yẹ kó máa tọ́ sọ́nà nǹkan tó yẹ kéèyàn gbọ́dọ̀ máa sọ láwùjọ. Ó ti ń lọ ẹ̀wọ̀n mọ́ra ẹ̀ lẹ́sẹ̀ nípa ọgbọ́n nǹkan tó ń sọ yẹn. And òfin funny, law is funny and law is crazy. So ẹ jẹ́ ká gbọ́ gbogbo àwọn nǹkan tí ó sọ nínú àwọn fídíò tó ṣe jáde. dèpòdépò gan èmi gan ń gbé kinní yẹn rìn ni mo lè release bẹ́ẹ̀ ni mo ní ìbọn tó ládùúgbò gan yín kọ̀kọ́ yìn rand yín kọ̀kọ́ yìn sẹ́pẹ̀tẹ́sì sí ni mo wà èyí ò mọ̀ bọ̀ nísàlẹ̀ yìí mọ̀ fún ọ̀tá dà sí ni yìí mọ̀ fún ọ̀tá lù ni mi ìran yàn ń fẹ́ mi ìran yàn mo níbọn. Auzubillahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Adúpẹ́ fọ́lọ́run ọba wa ọba àlékè ọlá àfihàn fún ẹnikẹ́ni ìgẹ̀ ọlọ́lá àwọ̀ ọ̀gá wa bàbá wa Adéwálé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àwọn fàsìkò yìí kí múmìnà àkọrò ẹ̀sán ló gba ìbádà wa. Ọlọ́run ó gba àdúrà wa. Àdúrà ó gbà lórí ọmọ, yóò gbà lórí ẹbí, yóò gbà lórí ará, yóò gbà lórí ìlú Nàìjíríà wa. Bismillahir rahmanir rahim. Inna atayna kalkusara sọ́ọ̀lì lérọ̀bí kàwálé àìnà sáà ní ọkọ̀ ọ̀rọ̀ ta. Èmi ni Alájà Fàlílátù Ẹ̀rọ Àríkẹ́, olókè méjì Nàìjíríà limited, ọ̀gá iléeṣẹ́ àti olùdarí ẹ̀, tí mo jẹ́ aláàánú mẹ̀kúnnù, tí gbogbo ayé náà, tí gbogbo àgbáńlá ayé mọ̀ mí pé aláàánú mẹ̀kúnnù ni mí, tí mo lójú àánú èèyàn. Tó mo rò bí ní nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn báyìí, tó lé ní ọdún mẹ́ta, tó ni mo ń gbọ́ lámìlàmì pé wọ́n fẹ́ jí ọ̀tá mi gbé. Tó tí kálukú náà sì mọ̀ nígbà náà, torí pé bí nǹkan bá ti fẹ́ wáyé mo máa ń gbé jáde ní orí Facebook pé nǹkan báyìí ni wọ́n fẹ́ ṣe pẹ̀lú mi o, mo sì gbé jáde kó tó di pé iná ò ṣẹlẹ̀ ní tí ń gbọ́ lámìlàmì tí mo ṣàlàyé lórí Facebook pé tọ̀ tí wọ́n ní àwọn kan fẹ́ ṣe kí wọ́n fẹ́ ṣe rè tọ̀ bí mo sáà ti fi lọ àwọn kan nù. Tọ̀ àwọn kan ti sọ pé kí n lọ rí àwọn àti kidnapper, kí n lọ rí wọn, mi ò mẹ́ni tí ń jẹ́ àti kidnapper. Wọ́n níṣẹ́ àwọn tí a bá ń kidnap èèyàn ní iṣẹ́ táwọn ọlọ́pàá yẹn máa ń ṣe. Mo wá lọ rí wọn lóṣogbo. Tabako ní Arẹ́gbẹ́, àmọ́ lọ́jà kan tí ọjà tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá tí ò tí ì fọ́ sàn báyìí, ọjà tí Arẹ́gbẹ́ tó dá kalẹ̀ ẹ̀yìn bẹ́ ni àti kidnapper yẹn wà. Mo sáà lọ ṣàlàyé fún wọn pé tọ̀ báyìí ni ó fẹ́ wáyé o. Ní Ọlọ́run dá tèmi dire ní nǹkan bí ọdún mẹ́ta àbọ̀ ní ìsìn. Ọlọ́run dá tèmi dire ọpẹ́lọpẹ́ àwọn àti kidnapper. Wọ́n wá land dance nínú mọ́tò, gba tí wọ́n land dance nínú mọ́tò, mo bá tó wá sàgbọ́n lọ sí ibi tí wọ́n ti fẹ́ kidnapper ọ̀tá mi. Bẹ́ẹ̀ sáà ti sọ̀ráǹdì sínú igbó, wọ́n land dance sínú igbó káwọn àti kidnapper náà mọ rántí báyẹn, torí èmi ò mọ̀rọ̀ pa. Ló bá di pé abasa landa adédérí irọ́ ni àwàdà níbi wọ́n ti gbà nǹkan mọ́ ojú nù, bí àwọn kidnapper bí wọ́n ti sì gba nǹkan mójú nù, bí tí wọ́n ti fẹ́ wọnú ilé báyìí kí wọ́n ó gbé mi, bí àwọn ọlọ́pàá àti kidnapper wọ́n tíráyé wọ́n ṣe àmọ́ tí wọ́n kàn ṣe tó bí mi nínú ni pé
bí wọ́n ti ṣe rí wọn kó nígbà náà tí wọ́n rí wọn mú bí ọjọ́ kẹta náà ni wọ́n dà wọ́n lẹ̀ ni wọ́n dà wọ́n lẹ̀ ọjọ́ kẹta náà ni wọ́n dà wọ́n lẹ̀ tọ̀ nígbà tó di pé wọ́n dà wọ́n lẹ̀ ní ọjọ́ kẹta tí kálukú mo ní ráyè mi lóde báwọn ẹ̀rí bí wọ́n ti ṣe àwọn ẹni tí wọ́n gbá mọ́ ẹ̀rí bí ó ṣàdùn gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọ́n ṣàdà wọ́n lẹ̀ tọ̀ nígbà tí wọ́n wá dà wọ́n lẹ̀ wọ́n tún wá bí n bá ń bọ̀ wá látòṣogbo wọ́n lè dédé kúrọ́ọ̀sì mọ́tò kó dédé kúrọ́ọ̀sì mọ́tò kí ló ṣẹlẹ̀ wọ́n sá máa para wọ́n máa pa ìsì dájú wọn wọ́n máa wé nǹkan bojú ni mo wá dúró níbi ṣọ́ọ̀bù mi tí mo ti ń ta ọjà tí n ti ń ta rẹ́sì ta àtẹ̀ta nǹkankan ní ìjẹrin kọ́ ni sátidé sàlẹ̀ mo máa ń ná ọjà mo dá ọjà lẹ́lẹ̀ ní ìrágbìjì tí mo máa ń ná ní sátidé tí gbogbo àwọn èèyàn wá máa bá mi ná ní ọkọ̀ yẹn bá kọjá wọ́n gba nǹkan mójú ní gbọ́ parapapapapapapapapa mo sì ti ń gbọ́ lámìlàmì náà wípé ní àwọn kìíní tó ń bọ̀ wá àwọn tó ń bọ̀ wá àwọn tó ń bọ̀ wá o èmi bá fẹnu gbára mi kalẹ̀ kí n lè rí lẹ́sùn bẹ́ẹ̀ Yorùbá lóṣù tí ò lájẹ yóò tún lẹ́nu mo bá fẹnu gbára mi kalẹ̀ pé àtọ́ bá ṣe pé yóò lẹ bá gbé wá èmi náà èmi gbé rìn ni èyí ń ṣe kínní ni mo sọ fún gbogbo èèyàn pátápátá pé mi kì í ṣèyàn bẹ́ẹ̀ o àwùsùbìláì mi náà ṣètò ọ̀nà òjì mi kì í ṣèyàn bẹ́ẹ̀ mo fi ẹnu gbára mi kalẹ̀ ni tí gbogbo yín náà sì máa fi ẹni tí ó bá ṣe kà tí ó bá ro tí ì ṣe tèmi tí ó rò mọ́ mi láà lókù mi ì ṣèyàn bẹ́ẹ̀ mo mọ̀ pé kéèyàn ó láàánú ọmọlàkejì kéèyàn sì mọ ní sàrà kéèyàn kó èèsì tí èmi fi ṣe sàrà fún yàn wàláìsùmọ́bì láìlàsí láwà nígbà tó di wípé pàpàpàpàpà ìbọn tí wọn ò sì dúró káfí lójú wọn gbà kan mọ́jú lèmi náà wá sọ wípé ní tó bá ṣe wípé ní tẹ́ ń gbé bọ́ọ̀nù ọ́fíìsì ànílé mi tẹ́ bá lẹ́ẹ̀ fẹ́ wá ká mi mọ́ nílé mi ọ́fíìsì láti máa rọ̀jò ń táwọn ìsira wọn mi níbọn o kódà kíní báńgà tí wọ́n máa yẹ̀hùn mi lè bá yẹn mi lè dúró bí tí wọ́n ti ń yẹn wàláì súnmọ́ bíi láìlàsí láwà mi lè dúró bí tí wọ́n ti ń yẹn torí náà ó sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátápátápátápátá kò sí ní tó jọ o mo mọ kí n bí n bá ráwọn ọmọ ọlọ́kadà kí n repo fún wọn pé ẹgbẹ́ bá ti sọ̀kadà ẹ lọ róúnjẹ ilé fún ìyàwó yín mo sì mọ pé bí n bá ti ń ro lẹ́ẹ̀lẹ́ òye ẹ̀yin èèyàn ẹ máa bọ̀ wá ẹgbà yìí òṣùbìláì mi náà ṣe tọ́ni rọ̀jì mi n tó ṣẹlẹ̀ nìyẹn o fọlọ́wọ́ bá mi búra n tó ṣẹlẹ̀ yóò níbọ̀ rárá yóò níbọ̀ ìgbà tí mo ń gbọ́ kàkàkàkàkàkà tí n pé àwọn fẹ́ gbé ọ̀tá mi ni mo fi ní n táwọn àwé ìfẹ́ ṣe kó mọ̀ tún ṣe wípé ní bíi tíjọ́ ní wọ́n tún fẹ́ ṣe mo fi ní mo bá ṣe tèyún ò ní èmi náà halẹ̀ mọ́ wọn mo halẹ̀ ní o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá mo halẹ̀ ní ẹ̀yin tẹ́yìn náà mọ̀ ní pé mi ń ṣèyàn bẹ́ẹ̀ àwùsùbìláì mi náà ṣe aláàánú mẹ̀kúnnù ni mo jẹ́ aláàánú mẹ̀kúnnù mo láàánú èèyàn lójú púpọ̀ àmọ́ bó ni yóò ti ṣe kí ni mo ṣe fún wọn ìṣe kankan fún wọn o ìṣe nǹkan fún anybody wọn ni wọn kàn ṣe lára àbínú ẹni ni wọn ń ṣe ètò ayé yín ò ní dàrú o ogun tó náà bá ṣe fún yín lórí Ọlọ́run ní jó dìbàjẹ́ o àlékún owó àlékún ọmọ àlékún ẹ̀mí gbogbo àlékún àlàáfíà lọ́lọ́run bá ń ṣe fún yín o gbogbo àwọn ọmọ yín pátá ni wọ́n yáre gbogbo àwọn ọmọ yín ni wọ́n ṣoríire o wọ́n bẹ̀gbẹ́ pé aláàánú aláràǹsí alátìlẹyìn Ọlọ́run ó dìde àánú fáwọn ọmọ yín o lágbára lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ tí nífẹ̀ẹ́ mi àtẹ̀yìntẹ́ jọ́ta mi iṣẹ́ ọwọ́ kálukú Ọlọ́run ó fi dájọ́ o ẹ̀yin tẹ̀sí fẹ́ràn mi náà Ọlọ́run bá ń san yín lẹ́san rẹ̀ o ojú òní tì yín o gbogbo bí àwọn ọmọ yín bá ti ń dé báyìí àánú Ọlọ́run ní fi wọ́n lẹ́lẹ̀ oore Ọlọ́run ní fi wọ́n lẹ́lẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tì yín o àwọn agbófinró wọ́n ti fọ̀rọ̀ wá mi lẹ́nu wò wọ́n ti ṣe dáadáa wọ́n ṣe dáadáa Ọlọ́run ní ba titi wọn jẹ́ o ọwọ́ wọn méjèèjì báyìí náà wọ́n fi gbẹ̀tọ́ wọn lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ohun tí ń dùn nínú ayé wọn lónìí pọnmi ìbànújẹ́ fún àwọn ọlọ́pàá DSS wọ́n ti try títí wọn ò ní bàjẹ́ o lágbára lọ́wọ́ Ọlọ́run gbà wọ́n bá gbẹ̀tọ́ wọn wọn ò ní gbà lórí sírókì ayé ò ní mú wọn wọn ò ní sọmọ nù bọ́lá àwọn ti lè wò ó pọ̀ tó tọmọ wọn pọ̀ jù bẹ́ẹ̀ lọ lágbára lọ́wọ́ láti lè Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mo tó wá kí gbogbo
gbogbo Nàìjíríà pátápátá mo kí yín ìpinnu ojú òní tí yín òṣùbánà rọ̀bíkà rọ́bìlì sáàtì àmọ́ yazibuna wasalamu alayhi sẹ́yìn alhamdulilayi rabbil alamin. tí mo ní kí n ṣàlàyé fún yín ni pé ọ̀rọ̀ awuyewuye tí ń lọ ní orí Facebook TikTok kò rí bẹ́ẹ̀ rárá rí bẹ́ẹ̀ kódà tí ń jẹ́ báńgà mi ò lè bá wọn yẹn mo fi ẹnu mo fi gbára mi kalẹ̀ ni torí pé n tó ti ṣèyàn lálákọ̀ọ́kọ́ kò tó gbọ́dọ̀ ṣèyàn lẹ́lẹ́ẹ̀kejì ìjẹ́ kí n kódà gan mo lè pè lẹ́lẹ́ẹ̀kẹta gan ó yẹ kẹ́yìn ọ̀rẹ́ mi orí Facebook ó yẹ kí ẹ lè rántí ìgbà tí wọ́n lọ kó ìbọn tí wọ́n bá rí màmá mi kí wọ́n pamọ́ lé ni tí wọ́n fi ìbọn fọ́ gbogbo inú ilé tí wọ́n fi ìbọn fọ́ gbogbo ilé tí mo kọ́ fún màmá mi ṣe ti gbàgbé ni ní ọlọ́ọ̀dá community Rágbìjì lọ́lọ́ọ̀dá community Rágbìjì after àgbà tí wọ́n kidnapper náà ni after àgbà tí wọ́n wá kidnapper mi ní ọlọ́ọ̀dá Tèmídire community Ẹ̀rọ Àríkẹ́ nígbà tí wọ́n wá kidnapper mi bẹ̀ ìdẹ̀yìn ìgbà náà ni wọ́n tó kó ìbọn ni wọ́n tó wá wọ́n ní kí wọ́n pa màmá mi sínú ilé ni wọ́n ní kí wọ́n pa sínú ilé ni mi mọ̀ tí ìyá sí fún wọn màmá ó sì sí nílé màmá ti wà ní Ìlá tòrọ́nà méjì ni màmá mi wà wọ́n wà nílà wọ́n sì ń wá sí ọ̀dọ̀ mi àmọ́dọ̀ mi wọ́n ń gbé jù tí wọ́n kó ìbọn tí wọ́n fi fọ́ ilé ìyá tí wọ́n fọ́ gíláàsì ṣe bí mo fi hàn yín gbogbo tí ń lọ náà ni mo kúkú níjẹ́ mọ̀ gbogbo tí ń lọ níjẹ́ mọ̀ àmọ́ ńgbà tí ń gbọ́ pàù ní wájú ṣọ́ọ̀bù mi náà ló jẹ́ kémi náà ò sí àṣìwí tí mo sọ pé kí n fi gbára mi kalẹ̀ pé mo níbọn mi níbọn kódà àwọn agbófinró àwọn DSS àti tíráì wàláì wọ́n tíráì lánàá gan wọ́n béèrè gbogbo tó yẹ kí wọ́n béèrè lọ́wọ́ mi pátápátá ni wọ́n béèrè ní wọ́n béèrè lọ́wọ́ mi gbogbo tó yẹ kí wọ́n ìwádìí tó yẹ kí wọ́n ṣe mo ní ilé 4 ni mo kọ́ sí Ìrágbèjì mo ní 4 ẹ wá lọ tú tẹ́ ẹ bá bá nǹkan tí ò dá ń bẹ gbogbo tẹ́ ẹ bá rí ni ẹ fi ṣe mí ẹ ká lọ ẹ wá lọ wo inú ilé bam wọ́n sà ṣe tó tọ́ tó yẹ wọ́n ṣe fún mi ní àná ní àwọn DSS kọ́lọ́n má ba ọlá wọn jẹ́ o lókèlókè ni kí wọ́n máa lọ o mo mọ̀ ṣubú ẹ̀mí kó mọ̀ ṣubú ara o lágbára lọ́wọ́ Ọlọ́run nígbà tí mò ń sọ̀rọ̀ yìí tí mò ń fi ìbínú sọ̀rọ̀ yìí ìwà mọ̀ pé ọmọ 13 years tó jẹ́ ọmọ mi tí mò ń tọ́ ní school mi ò mọ̀ pé ní ọmọ ọlọ́mọ ni kì í ṣe kásà pé ọmọ mi náà ni kì í ṣe ọmọ tí mo bí fúnra lára mi ni ó ti wá mú sẹ́ẹ̀tì mi mọ̀ pé ó ti ń ká sẹ́ẹ̀tì yìí mi mọ̀ pé ó ti ń ká kì í ṣe pé bóyá èmi ni mo èyí ó sì wá gbérú èyí síbi àtẹ́gùn mi mọ̀ pé ọmọ yẹn ọmọ 13 years mi mọ̀ pé ó ti mú sẹ́ẹ̀tì yẹn ti ń ká mi tó ti jù sí orí àtẹ́gùn èyí ò gbọ́dọ̀ múrú irú ọ̀rọ̀ bá ń kéèyàn sẹ́ǹdẹ̀ sí orí àtẹ́gùn torí náà ọmọ yẹn ni wọ́n ní ká mú wá ní òní wọ́n ní ká mú wá lónìí pé àwọn fẹ́ rí ọmọ yẹn torí náà kí wọ́n bá mi ṣàdúrà fún àwọn agbófinró wa o àwọn agbófinró DSS àti àwọn ọlọ́pàá náà ọ̀gá ọlọ́pàá náà rán ni sí mi pé kí n wá ọ̀gá ọlọ́pàá náà èèyàn dáadáa náà làwọn náà torí ńgbà tẹ́nìkan yàn mí jẹ níbi ilé tí wọ́n yàn mí jẹ níbi ilé bàbá yẹn ló wọ́n tíráì gan wọ́n tíráì ní bàbá ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá wọn ni wọ́n mọ bí mo ti ṣe rí ilé yẹn gbà ńgbà tí wọ́n ṣèbéèrè lẹ́nu ẹnìkíní tí wọ́n ṣèbéèrè lẹ́nu ẹnìkejì ńgbà bàbá yìí wá rí i pé sítì ni pé ìyàn jẹ ni bàbá yẹn sì dúró tì mí kọ́lọ́run bá ń dúró tọmọ wọn náà o kọ́lọ́run má dọ̀rọ̀ wọn rú o kó jẹ́ kí wọ́n fọwọ́ wọn kó fi gbẹ̀tọ́ wọn bí wọ́n bá ti wá gbẹ̀tọ́ wọn kó má fi wo síróòkì kí wọ́n má fi wo wàhálà kó má fi wo dààmú kọ́mọ wọn má dẹrù àrùká káwọn náà má dẹrù àrùkiri kọ́lọ́run aláàánú kó má bá mi sọ wọn kó wọn má sì yàn yín níbọn káwọn má sì ṣe àwọn náà yín níbọn o gbogbo àwọn ọmọ tí wọ́n ń kó káàkiri tẹ́ wà lọ́dọ̀ wọn tí wọ́n jọ̀gá lé lórí kí wọ́n má fojú sunkún ẹnìkọ̀ọ̀kan o ayé ẹnìkọ̀ọ̀kan kó má ṣòfò o mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin agbófinró ìpínlẹ̀ Ọ̀ṣun èmi Alájà Fàlílàtù Ẹ̀rọ Àríkẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn olólùfẹ́ mi náà wọ́n bá mi dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀ ń ṣiṣẹ́ takuntakun nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀ ń ṣiṣẹ́ takuntakun DSS wọ́n ń ṣiṣẹ́ takuntakun nípínlẹ̀ Ọ̀ṣun àwọn ọlọ́pàá náà wọ́n ń ṣiṣẹ́ takuntakun nípínlẹ̀ Ọ̀ṣun torí náà ọwọ́ yín lẹ́ fi gbẹ̀tọ́ yín o láìpẹ́ láì jìnnà wọ́n tún fa àfikún owó yín wọ́n tún fi kún o lágbára lọ́wọ́ Ọlọ́run láti lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam bisimilayi na àtẹ́yìnà bisimilayi rahman rahim
ina ina kalukun sa sọ́ọ́dì lérò bí kawalé àrìnà sáà ní akawalọ̀ tó ṣàjẹ́ bí àlàyé àmú ọmọ yẹn lọ ní òní. Lovers ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú gbogbo àwọn àlàyé gbogbo àwọn ọ̀rọ̀ ẹ rí i pé ó tún padà jáde síta tó ń padà ń bẹ̀rẹ̀ pé òun ò níbọn o òun fi ń ṣeré ni ìgbà tó ń gbọ́ pé wọ́n fẹ́ jí òun gbé ló jẹ́ kó sọ̀rọ̀ tó ń sọ àdé gbogbo àwọn nǹkan yẹn àwọn èèyàn níbà mọ́ wọ́n á trace ẹ̀ sí ọ̀nà mi so wọ́n á fún ní another meaning entirely so ẹ̀yin tí ẹ bá jẹ́ viewers wa tẹ́ ń wò wá ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ comment ẹ jẹ́ ká mọ opinion tiyín nípa nǹkan tí arábìnrin yìí tí gbogbo èèyàn mọ̀ sí Ẹ̀rọ̀àríkẹ́ ká mọ nǹkan tí ẹ ní opinion tiyín ní point of view tiyín so ẹ ṣé gan ni thanks for watching.